mo kí alára mo kí ajérò bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni mo tún kí ọwárangún àga pé ẹ kú dédé àsìkò yìí. ẹ káàbọ̀ sórí ìkànnì tí ẹ ti máa ń gbádùn yorùbá dùn ká àtótó arére yorùbá dùn ká. Bùkọ́lá Ọ̀ṣunwòyí náà rèé o, mo ní owó làbí ni bàbá tó bí mi lọ́mọ. ṣàró àwọn àga ni mí èmi lọ́mọ oníbó ẹja. ṣàró gbàgbà ìyàwó atárúgbó ṣe lóge èmi lọ́mọ ṣàró ọ̀gbẹ́ tó jò tẹ̀rùn. oníbó àwọ̀ ọ̀wọ́ tán ibú gbogbo ní jẹ́ lómilómi. gẹ́gẹ́ bí a ṣe ṣe ìlérí pé a ó fi àwọn ìbéèrè síta láti fún wa ní ìdáhùn nípa àtẹ̀jíṣẹ́ tiyín sórí ìkànnì YouTube yìí. báyìí náà ni àwọn ìbéèrè ti lọ pẹ̀lú àwọn nǹkan tí a ti kà sẹ́yìn gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀. ìbéèrè kìíní lọ báyìí: dárúkọ méjì nínú àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù tí Àlàbá rántí lásìkò tó wà lórí pápá tí wọ́n ti pa Alhaji Saminu ẹni tí àdàpè rẹ̀ ń jẹ́ mílíọ̀nìà. ìbéèrè kejì: Àlàbá tẹnumọ́ ìdáhùn kan lásìkò tí àwọn èèyàn bá sọ̀rọ̀ lórí pápá nígbà tí wọ́n pa Alhaji Saminu. oríṣiríṣi ọ̀rọ̀ ni wọ́n ń sọ, wọ́n ń bi Àlàbá léèrè ìbéèrè báyìí lórí báyìí kàṣá báyìí káwòdì. ìdáhùn kan wáyé lemọ́lemọ́ látẹnu Àlàbá. kí ni ìdáhùn náà tí Àlàbá fi ń dáhùn sí ìbéèrè wọn tó dàbí pé wẹ́kú ló ṣe pẹ̀lú gbogbo àwọn èèyàn? ìbéèrè kẹta: kí ni orúkọ bàbá àti ìyá Àlàbá? ìbéèrè kẹrin: oko Ìmìnì ni Àlàbá ń gbé. ìlú wo ni Àlàbá sá lọ nígbà tó sá kúrò ní oko wọn? ìbéèrè karùn-ún: orí pápá ìṣeré wo ni Àlàbá ti kọ́kọ́ jìyà nígbà tó kúrò ní fásitì Ifẹ̀? ìbéèrè kẹfà: irú agolo wo ni Saminu ní kí Àlàbá lọ rà wá àti pé kí ni wọ́n fi agolo náà ṣe? ìbéèrè keje: èló ni Saminu àti Àlàbá fi ṣí àsùnwọ̀n owó ní báǹkì nígbà tí wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀? ìbéèrè kẹjọ: ọ̀nà ibo ni Àlàbá ń lọ lásìkò tí oníyèrè ń polówó lemọ́lemọ́? ìbéèrè kẹsàn-án: kí ni orúkọ bàbá tó kọ́kọ́ gba Àlàbá sílé? ìbéèrè kẹwàá: dárúkọ méjì nínú àwọn nǹkan abàmì tí Àlàbá rí nílé ẹni tó gbà á sílé. ìbéèrè kọkànlá: ibo ni Àlàbá ti lọ ṣe alamí fún ìgbà kejì? ìbéèrè kejìlá: kí ni orúkọ ìyàwó ọ̀gá Àlàbá? kí sì ni orúkọ ọmọ rẹ̀? ìbéèrè kẹtàlá: ibo ni Àlàbá ti ń ṣiṣẹ́ mẹkáníìkì lásìkò tóun àti Saminu tún pàdé tí wọ́n ríra padà? ìbéèrè kẹrìnlá: irú ọjà wo ni Saminu kọ́kọ́ kó wá fún Àlàbá? ìbéèrè kẹẹ̀ẹ́dógún: ẹ̀sùn olè jíjà ni wọ́n fi kan Àlàbá níwájú ilé ẹjọ́. irú ẹrù wo ni adájọ́ sọ pé ó jí àti pé ibo ni wọ́n ní ó ti jí i? ìbéèrè kẹrìndínlógún: ta ni ó ṣe alága lọ́jọ́ tí Saminu ṣayẹyẹ fún Àlàbá? ìbéèrè kẹtàdínlógún: ta ni ó lọ bá Àlàbá níbi tó ti ń ronú lẹ́yìn ìṣẹ̀lẹ̀ ọjọ́ tó tẹ̀wọ̀n dé? ìbéèrè kejìdínlógún: ta ni Ṣítù kọ́kọ́ rán sọ́run ní báǹkì Ìlàrẹ́? ìbéèrè kọkàndínlógún: iṣẹ́ wo ni Ṣítù rán Àlàbá sí ìdí àtòrè? ìbéèrè ogún: agbègbè wo ni Àlàbá rí ilé sí? tó àwọn ogún ìbéèrè tí a fi ṣọwọ́ náà nìyí. ẹ jẹ́ ká gbìyànjú ká fi àtẹ̀jíṣẹ́ wa fi ìdáhùn sí i. ẹni tó bá kọ́kọ́ gbà á gẹ́gẹ́ bó ṣe yẹ kó gbà á ni yóò jẹ ẹ̀bùn wa. ẹ ṣé àdúpẹ́, àjọṣe wa ò ní bàjẹ́. ẹ jẹ́ ká tún máa retí èyí tó tún kàn. bẹ́ẹ̀ ṣe ń bá wa gbọ́, ẹ máa like, ẹ máa share, ẹ máa comment, kẹ́ ẹ tún máa subscribe. ìpàdé wa wọ̀ bí ọjọ́rọ̀.